Ẹ̀yin àgbàlagbà ẹ jẹ́ ká jọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. Ìṣẹ̀ǹṣẹ̀ dìjà náà rèé o, ìṣẹ̀ǹṣẹ̀ dìjà. Ìṣẹ̀ǹṣẹ̀ dìjà náà rèé o, ìṣẹ̀ǹṣẹ̀ dìjà. Ẹ̀rọ mọ̀rí odó bí ṣe ń nà ya rẹ̀, ìṣẹ̀ǹṣẹ̀ dìjà náà rèé o, ìṣẹ̀ǹṣẹ̀ dìjà. Ṣé gbàgbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń Ìbàdàn lánàá? Pápápá ń ló ti ràn mọ́ bí iná orí, lójú ẹsẹ̀ ní ti ràn mọ́ bí ìtànmọ́ná. Ọ̀rọ̀ ti wá bígì ó ti bá dùbí. Oríṣiríṣi àwọn èèyàn ní ń gbé ipò yẹ ẹnu, ìyàtọ̀ kọ sí wọn ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn kan ní àǹtálàfín ṣe kù díẹ̀ káàtó. Àwọn kan ní bó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀, ilé tí bàbá wa Ládọjà fi dáhùn, ilé yìí náà kù díẹ̀ káàtó. Ṣé mọ̀ wípé ntọ́kọjú sẹ́nìkan ẹ̀yìn lọ́kọ sẹ́lòmíì bí ìlú dòdó láyé rí. Kò sẹ́ni tí ọ̀wá ẹ̀wà ìtáìtù sí opinion ẹ̀. Ilékelèké yé ní tá a bá ṣe nínú ẹni ní yé ni. Aláàfin tó nawọ́ sí bàbá Ládọjà bí wọ́n ṣe dàgbà tó lórí ìjókòó tí ẹ̀ yé. Bàbá Ládọjà tí ò sì gba owó náà tí bàbá yé bàbá. Ìbùkún ni fẹ́ni tó fọ̀bọ̀ lọ̀yàn, ìgbé ni fẹ́ni tó gbà á. Lélẹ̀ tó túmọ̀ sí wípé kálukú wọn ló right on their own. Ṣùgbọ́n lójú wòye àwa èèyàn, àwọn tó rọ̀ǹgì ẹni tó ráìtì lójú ẹnì kọ̀ọ̀kan wa. Lójú àwọn kan Aláàfin ráìtì, Olúbàdàn rọ̀ǹgì. Lójú àwa kan Olúbàdàn ráìtì, Aláàfin rọ̀ǹgì. Ṣùgbọ́n ikọ̀ kan bẹ láàrin wa tó yẹ pé káti ẹ̀ tó sọ gan wọ́n ti mọ ibi tá a fì sí. Wọ́n á ní kò kúkú fẹ́ràn Aláàfin tẹ́lẹ̀, kò kúkú fẹ́ràn Ọ̀yọ́ tẹ́lẹ̀. Meanwhile, èmi tí wọ́n ń pè wọn fẹ́ràn Ọ̀yọ́ ìgangan lọmọ olójúlówó ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń pè lọ́yọ́, yàtọ̀ sáwọn bọ̀gú tó gbalẹ̀ máa lọ́wọ́ tán ti lu Ọ̀yọ́ pa ní ìsìn. Now, tẹ́ bá rí àwòrán tí mo fi hàn, ẹ rí wípé eléyìí ò portray ẹnikẹ́ni tó wù kó gbé àwòrán yẹn jáde gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjíire bí gidi láti pe adúrú bàbá Ládọjà nírú báhùn, láti sọ̀rọ̀ tó tóbi tó báhùn sírú bàbá Ládọjà. Ó kù díẹ̀ káàtó, ó kù púpọ̀ káàtó. Well, mo sọ gbólóhùn kan nínú àwọn ètò mi, mo ní èsì ń jelégbò kò sẹ́ni tó rí nǹkan kan sọ. Ajíṣebí Ọ̀yọ́ yìí wà nínú àwọn ìkànnì, nínú àwọn social media platform tí mo dárúkọ wọn wípé tó bá jẹ́ pé àgbà ṣẹ́kù lọ́yọ́ kí wọ́n fi wé ọmọ mọ́ wọn létí, but very very unfortunate. Irú ròǹbòrùn, irú aṣọ okòntilé, ìkan ògbé kan gbogbo wọn, eégún ilé labala. Ìkan ògbé kan ọmọ bá ń tálẹ́, ìkan ń jẹ́rú èkejì ń jẹ yẹ̀pẹ̀. Epo ẹ̀pà òṣùwọ̀n àti mọ bọ́mọ inú ẹ̀ ti rí. Ṣé mọ̀ pé bọ́mọ ọjọ́ ṣòkòtò yọjọ́ kíjìpá? Ìríta rí àwọn lóde àti mọ báwọn bàbá wọn nù lè ṣe rí. Ìdí ni pé ọ̀pọ̀ nínú àwa tá ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ilé-Ifẹ̀ àti Ọ̀yọ́, lórí ọ̀rọ̀ ní àtàláàfin, ìtàn làwa ń sọ. Kò sí nínú wa tí ń ṣépè fún ẹnìkan. Kò sẹ́ni tó lè gbọ́ bí tí mo ti ṣépè fọ́wọ́ adé rí. Kò sẹ́ni tó lè gbọ́ bí tí mo ti ṣépè fọ́ba kankan rí. Ìtàn lèmi ń sọ. Mo wá lè mọ́ sọ̀tàn tí ó fẹ́ fọ yín o, eléyìí ọkàn mi, ṣùgbọ́n tàn yín sáà ni. Because gbogbo empire arọ́ tẹ̀ ń pariwo yìí, ìran wo lọ́tọ̀ ọmọ ìyá ẹ̀lẹ́rú tó Ọ̀yọ́? Kò sí ìran tọ́tọ̀ ọmọ ìyá ẹ̀lẹ́rú tó yín. Now, empire. Ǹjẹ́ ẹ mọ iye ìgbà tó gun ti tú Ọ̀yọ́ ká? Empire yín strong ni wọ́n fogun tún lọ́tún náà fogun tún lọ́sì náà ń lé àwọn ọba yín kúrò láì mọ iye ìgbà. Ó ní iye ọdún tọba yín lò ń Bọ̀gú, ó ní iye ọdún tẹ́ lò ń Bọ̀gú, ó ní iye ọdún tẹ́ lò ní Gbòho. Ẹ kàn ń sá káàkiri ẹ di alárìn kiri, ẹ dẹ̀ sọ pé ẹ ní empire. Kí wá ní capacity empire yín? Empire yín ọdún mélòó ló fi rule? Kí láǹfààní empire ọ̀hún? Now, àwa ń sọ̀rọ̀ bíi táyé dé lónìí, ìwà ń refer sí empire of medieval era, empire tó ti ṣubú láti 1835. Ẹ wá fi ń wé nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́dún 2026. Sẹ́yìn náà ò rí pẹ́yìn lẹ wà, àwa sẹ́yìn lọ́kọ yín bíi tirẹ̀, torí pẹ́yìn ẹ̀yìn lẹ fi ń rìn bíi tọ̀fàfà. Now, ìṣẹ̀lẹ̀ ọ̀hún wá ṣẹlẹ̀
bàbá wa Ládọjà òkókó ní wí nǹkan kan bó tiẹ̀ jẹ́ pálàfin náà sọ̀rọ̀ ṣùgbọ́n ní àná kù mọ́ mẹ́fà tó nìkan kan ò dùn bẹ̀ ara ẹ̀ lọ́wà torí pé ẹni àná lára ń ta lóòótọ́ ẹni ara kan ní jíjú awo kò sẹ́ni tí wọ́n búyà bú bàbá rẹ̀ tí ọmọ bóyin Yorùbá lẹ́ńtà bákì tí ọba náwó bí wọ́n bá ń bú bàbá ńlá bàbá rẹ̀ rí ni ó kì bọ̀nù ẹni wọ́n bá wá ń bú bàbá ẹ̀ tí ń bóyin kẹ bí ọba lọ́wọ́ kan àbòdínú ó ti di dìdìrìn àgbáńtí ẹnu ó di kán máa gbé yálé oníwíwò káàkiri tàbí kí wọ́n mọ̀ wípé ojúlówó ọmọ àlè ni so mo kí ẹ̀yin Ọ̀yọ́ tẹ́ ẹ sọ̀rọ̀ ọkàn wá jẹ́ pé gbogbo ìgbà tẹ́ ẹ bá ní kẹ́ ẹ sọ̀rọ̀ ìgbésí ayé yín ò kì í yàtọ̀ sí àáyá tó lòun ó figi tójú ọmọ òun ṣe tó kigi bọ̀ lójú tó fọ pátápátá ọ̀pọ̀lọpọ̀ ìgbà tẹ́ ẹ bá ní lọ́kàn láti gbèjà Ọ̀yọ́ tàbí gbèjà Aláàfin yín ṣe lẹ máa ń padà fọ́ gbogbo ọ̀rọ̀ lójú ẹ̀sìn àtàbùkù lẹ máa ń padà kó bọ́ba yín ṣé ẹ gbàgbé àsọtẹ́lẹ̀ mi immediately tá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí mo nígbà tábà fi fulẹ̀ rẹ̀ ẹ rí i pé iyì kékeré tó ṣẹ́kù lára Aláàfin ọ̀wọ̀ àtàpọ́nlé bẹ́ńtẹ́ tó kù lára Ọ̀yọ́ mo ní yóò ti jó tán kẹ́ tó realize ẹ̀pá ò sì ní bóró mọ́ aṣọ ò ní bọ́mọ yẹ mọ́ torí pé ọmọ yẹn yín ti rìn ìwòwò ọjà already èébú àtìpìlẹ̀ ń ṣẹ́ fáwọn àgbàlagbà now ẹ jẹ́ kí n wá àpilẹ̀kọ tó mú mi wá gangan the meeting mishap jẹ́ n wo àwòrán yẹn the meeting mishap Rashidi Ládọjà ilé ìkọ́ Rashidi Ládọjà a fool at 80 kọ́ ọmọlúwàbí kan sọ bẹ́ẹ̀ sádúrú bàbá ilé yìí bàbá tó ti wálé ayé tó ti ráyé wá bàbá tó rílé ayé gbé tó ráyé lò bàbá tó rílé ayé ṣe bàbá tó ń da tó tọ́ da tí gbogbo tí kádàrá sọ pé ó wá dà láyé bàbá tó jẹ́ ní tí àyànmọ́ ní kó wá jẹ́ bàbá téèyàn fi tọrọ kó jẹ́ bàbá ẹni bàbá téèyàn fi tọrọ kó wá láti ìdílé ẹni bàbá téèyàn fi tọrọ kó wá látàgbólé ẹni kọ́mọ kan wá lanu pọ̀n gàlà kẹ́ wá sọ fún mi pé ọmọ káàárọ̀ òjíire bí nírú ọmọ bẹ́ẹ̀ ẹ mọ̀ pọ́ máa lé ní ẹ mọ̀ páwọn àdàmọ̀dì tí wọ́n rò papọ̀ mọ́ Ọ̀yọ́ àwọn ni wọ́n ń jẹ́ jáde díẹ̀díẹ̀ hùn òótọ́ ọ̀rọ̀ mi ṣẹ̀ṣẹ̀ ń jẹ́ jáde ni ẹ fi mọ̀ wípé àwọn tí ń bẹ́ẹ̀ wọn ò relate mọ́ wa by blood ẹ̀yà míì ni wọ́n so kò sí bí wọ́n ṣe fẹ́ fẹ́ràn wa olórí burúkú ìfẹ́ràn olóríire náà wẹ̀ jẹ́ ká gbọ́ the meeting mishap Rashidi Ládọjà a fool at 80 a recent incident at an interfaith gathering in Ibadan has left the people of Oyo talking. Rashid Ládọjà was seen ignoring Aláàfin ikú bàbá Yèyé's handshake. Who is Aláàfin? Ta ló ń sí Olúbàdàn tó fi wà lórí ìjókòó tí náwó sí yàn? Does it make any sense? Kódà kó jẹ́ ọ̀rẹ́ èèyàn ló wà lórí ìjókòó tó bá rí èèyàn téèyàn ń bọ̀ sign of respect jẹ́ ó sọ fún ọ̀rẹ́ yẹn láti dìde orí ìdúró wọn ti bọ̀wọ̀ kì í ṣe lórí ìjókòó ẹni tẹ́ bá fẹ́ bọ̀wọ̀ ẹ̀ lórí ìjókòó á jẹ́ ọmọ yín ó dẹ̀ máa jẹ́ pé èèyàn ò ní lè dìde ọmọ èèyàn lèèyàn bọ̀ lọ́wọ́ kì í ṣe ẹgbẹ́ èèyàn á ń bọ̀sìnbọ̀sìn Ládọjà ò kì í ṣẹgbẹ́ Ọ̀wọ́ Adé irrespective ibi tó wù kó ti wá irrespective tó wù kó ń jẹ́ láyé kò yàtọ̀ sí many of us orí òdiwọ̀n tá a máa padà gbé sínú because one on one èmi àtọ́ba Ọ̀wọ́ Adé ẹgbẹ́jọ ni wá ìyàtọ̀ oṣù kan ló wà láàrin wa if I want to address him I address him by Hakeem Ọ̀wọ́ Adé Abímbọ́lá so naturally ṣùgbọ́n nítorí àpọ́nlé tá a fi sí torí pọ́ jẹ́ ọba bí ò tiẹ̀ já láàfin gan tó bá jẹ́ ọba kò sí ní tó ní kí n má lè dọ̀bálẹ̀ fún bá a ṣe jọ jẹ́gbẹ́ yẹn ṣùgbọ́n tá a bá ti wá mẹ́lẹ́yìn kó ń bẹ̀ ká gbé sí neutral level ká sọ̀rọ̀ síra wọ̀ ní neutral ground now ká wá fi wé bàbá tó ti lé ní 80 torí Rashidi Ládọjà kì í ṣe ẹ̀gbọ́n sírò wa bàbá wọn jẹ́ wọ́n ti bírú wa mọ́ wọ́n ti sùúrù wa mọ́ wọ́n ti tọrú wa mọ́tọ̀ láì mọye ìgbà ké ẹnìkan wá lanu pọ̀n gàlà kọ́ wá sọ bẹ́ẹ̀ sí Ládọjà so who is by far okay ibi tí mo ń lọ rèé o Rashidi Ládọjà was seen ignoring Aláàfin's ikú bàbá Yèyé's handshake who is by far his superior and leader ta ló sọ fópònú yẹn bẹ́ẹ̀ wípé Ọ̀wọ́ Adé wà superior than Ládọjà bóyá ojú àlá ni wọ́n wà kán ó tètè jí àìtètè jí ló mú wọn wà lẹ́yìn so
Ládọjà, who failed as a governor, mi ò mọ̀ bí Ládọjà ṣe fail as a governor o, bóyá kó ń tàn ó padà elaborate ẹ̀, bóyá kó padà expatiate ẹ̀ kó jẹ́ kó yé wa dáadáa. Who failed as a governor also failed to respond to a friendly good morning handshake. Torí pé bàbá wa Adéwọ̀lú Ládọjà, àwọn kì í ṣe ọmọ rélé lọ gbèsè wá. Àwọn nǹkan kan bẹ tó yẹ pé téèyàn bá ṣe, téèyàn bá délé yọ padà mọ́ dùnyàn. Ká ní bàbá gba owó yẹn tán wá padà kú òǹbẹ̀ tá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí wọn, fọ̀rọ̀ gún wọn lára, wọ́n mọ̀ padà regret ẹ̀ nínú yàrá wọn pé kí làwọn wá ṣe bẹ́ẹ̀ sí, kí ló dé táwọn fi gba owó yẹn. Ṣùgbọ́n mo mọ̀ pé títí tán fi wà ńbẹ̀ yẹn, tán fi kú òǹbẹ̀ yẹn, inú wọn mọ̀ dùn ní sá pé àwọn ṣe ń tọ́ da, because nbi tí Ọ̀yọ́ padà ń tàmsí ẹ̀ sí òun ni wípé wọ́n ń support Ọọ̀ni tílé Ifẹ̀. Well, kò sọ́ba tí ò ní support Ọọ̀ni tílé Ifẹ̀, because Ọọ̀ni tílé Ifẹ̀ náwó báyìí láti kó gbogbo èèyàn mọ́ra. Ọọ̀ni tílé Ifẹ̀ náwó báyìí láti bá ẹnikẹ́ni ṣe. Ọọ̀ni ọ̀láàyò, Ọọ̀ni ò ní pọ̀sìn, Ọọ̀ni fẹ́ràn gbogbo èèyàn, Ọọ̀ni sì kó gbogbo ọba mọ́ra, Ọọ̀ni sì fẹ́ràn ìṣọ̀kan. Now, wá ní the peace-loving people of Oyo State are shocked by Rashidi's apparent rudeness and unwise behaviour. Mi mọ́jọ́ orí ẹni tó kọ kínní o, ṣùgbọ́n irrespective of ọjọ́ orí tó wù kó jẹ́, kódà kó jọ ọmọ 90 years tàbí ọmọ 100 years orí òǹtọ̀ ti dàrú, kódà kó jọ ọmọ 120 years orí òǹtọ̀ ti gbálẹ̀, kódà kó jọ ọmọ 150 years. Remember that Ládọjà was impeached and removed from office in a shameful way. Well, bóyá tíran yín bá padà jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, because ọmọ Ọ̀yọ́ kan kò tí ì wọ́ọ̀tì láti jẹ gómìnà Ọ̀yọ́, and gbogbo eléyìí tẹ́ ń ṣe gan kò ní padà kàn yín táyé òfin dọ̀run. Ọmọ value kan sọ pé èèyàn ṣe governor. Every one of us tó wà láyé ńgbà náà, torí ẹ̀ pé tọpọlọ ẹ̀ dẹ̀ ṣiṣẹ́ dáadáa, amọ̀nà tí wọ́n gbà yọ bàbá Rashidi Ládọjà pẹ̀lú òfin ni náà ni wọ́n sì padà fi dá wọn padà tán fi lu sáà wọn pé so tó bá ní wọ́n yọ ẹ̀nì ṣe fún ẹ̀ ṣé bàbá jalè ni àbọ̀n kankan mọ́ wọn lọ́wọ́, àbí wọ́n ní wọ́n lu jìbìtì, àbí wọ́n ní wọ́n kówó òlu jẹ, kò séléyìn ní rẹ́kọ̀dù wọn. So ọwẹ́ ọyàn kankan. So can we now say Ládọjà is following the path of destruction for the second time? Bàbá rẹ̀ ló follow path of destruction. Can we say there is a cause following him? Ìwọ àti ìrandíran rẹ̀ lè gún àtèpè ìdílé ń tẹ̀lé lẹ́yìn tí ó jẹ́ kẹ́ ríran tó ń jẹ́ kẹ́ máa ṣiṣẹ́ gbogbo ìgbà kẹ́ lè bá a sọnù ni. The incident has sparked a debate about culture. Ọwọ́ adé yín ǹjọ́ wà cultured? Tó bá wà cultured yóò mọ̀ wípé even kéèyàn fẹ́ lo superiority, àṣà demand bù fún mi kí n bù fún ọ tọ́pọ̀lọ́ ké lódò. Torí pé àwọn ọ̀jọ̀gbọ́n ní respect is a reciprocal. Bù fún mi, ṣe bọ̀wọ̀ fún mi kí n bọ̀wọ̀ fún ọ. Bó bá ṣe fẹ́ kí n address ẹni o ṣe address mi, o fẹ́ kí n pọ́n ọ lé àbí wọ́n náà pọ́n mi lé. Àpọ́nlé ni mo ń mú àpọ́nlé wá. Ọgbọ́ Yorùbá ní ọ̀rọ̀ tútù ní yóò bì lápò, ọ̀rọ̀ líle ní yọ fà lápò. But mi wá blame yín torí pé kì í ṣe Yorùbá, kò jẹ́ kọ́rọ̀ yẹn ó dùn mí dàbí alára. So the incident has sparked a debate about culture, respect, etiquette, and the boundaries of traditional institutions. Ẹ̀yin lẹ̀ ní boundary. The Aláàfin and Olubadan have had a cordial relationship for years. Aláàfin èwo ni, Olúbàdàn èwo ni, sáláàfin tí ń bẹ́ẹ̀ yìí àti Olúbàdàn eléyìí ni. Níbo ni wọ́n ti jẹ yẹn kan gbá? Kí ni ìpàdé ọlọ́jà àtàsíwín? Wọ́n ìṣẹ́gbẹ́. Kò sí tí ó pa wọ́n pọ̀ jù pàdé lọ́balọ́ba lọ tó bá wáyé. So what are you talking about? The fabric that forms Ìbàdàn is Ọ̀yọ́. Ta ló sọ fún ọ bẹ́ẹ̀? Ọmọ Ọ̀yọ́ wà ń Ìbàdàn ni, kì í sọ ọmọ Ọ̀yọ́ lọ fún ọmọ Ìbàdàn. Àwọn jagunjagun alágbára láti ilẹ̀ gbogbo ilẹ̀ káàró òjìrè ni wọ́n sora wọn pọ̀ pọ̀ tó ń jẹ́ Ìbàdàn. Àwọn alágbára lọ́wọ́ ara wọn jọ bí ìgbà tọ́dẹ bá ń ṣípa ọdẹ ni. Tọ́dẹ bí mọ́dẹ ẹbẹ̀ún mọ́dẹ bí mọ́dẹ àyín mọ́dẹ àbẹ̀ún tí wọ́n kóra wọn jọ tí wọ́n pè ní Ìbàdàn ẹlẹ́ẹ̀kejì àbẹ́lẹ́ẹ̀kẹta nu. Ìbàdàn Lágelú ọmọ Ifẹ̀ ló wà tẹ̀dó, Ifẹ̀ lóyin Lágelú ti kúrò. Then hence the relationship is solid and beautiful. Láago mélòó Aláàfin àti Olúbàdàn tó ṣọ̀rẹ́ torí ọ̀tẹ̀ Ọ̀ọ̀ni náà fi ṣọ̀rẹ́.
torí tí Aláàfin ó jẹ ogún kógún tAláàfin ó jẹ ló ṣe bólúbàdàn ìgbà náà ṣọ̀rẹ́ tí wọ́n fi dalẹ̀ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ ta ni ó jọba ta ni ó jọ lórí ọ ta ni ó jẹ permanent chairman ta ni ó jẹ chairman ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́. I expected better behaviour from Rasheed, who was a former governor and a senator. I expected him to be wise. Ṣé kò wá gbọ́n? Ta ló gbọ́n tó nínú ilé yín, nínú ìdílé yín, nínú ìran yín? Smart and intelligent, but sometimes age and experience don't necessarily bring wisdom. Ó ti júwe bó ti jẹ́. If I were Ládọjà, I would go and ask for forgiveness from the Aláàfin, knowing that a curse has come upon him for his rude act. Abiodun Babatunde, a concerned Yoruba son from Ejigbo, ire o, orí ẹ ti dàrú, kọ́kọ́rọ́ orí ẹ ti sọnù. Torí mo mọ̀ wípé Ọ̀yọ́ ni ọ́, ẹni tó sì gbé jáde òní Ajíṣebí Ọ̀yọ́, tó bá jẹ́ pé ọmọ Èjìgbò ni ọ́ tó ń pèrè lájíṣebí Ọ̀yọ́, a jẹ́ pé ó ti nù ó promote ìrántí ẹ, ìran oníran ló ń promote. Well, ó wá kó àpilẹ̀kọ kan. Ìkejì tí wọ́n gbé jáde lórí Facebook lélẹ́yìí, ọmọ àlè tó gbé jáde ó porúkọ ara ẹ̀ ní Musedik Adéṣeyẹ Ahmed. Musedik Adéṣeyẹ Ahmed ó ní our great king should be careful with these two ingrates and betrayers. Kennedy tí wọ́n fi ń pè wọ́n ní ingrate. Ta ni wọ́n betray? Ọ̀nà wo ni wọ́n gbà betray onítọ̀hún? To all my brothers and sisters, please be careful of friends who lobby in the corridor of a counterpart, because that is the beginning of rebel. A great king that made sure they both got to an esteemed position of kingship doesn't deserve being paid back with hypocrisy, not rebel. Now, we know what is actually causing the rancor. On switching chairmanship of Traditional Rulers Council in Oyo State, which has never happened in any other Yoruba state, when an outsider instigates you to rebel your master and friend, then you should know you are in for the worst. Aláàfin ò ṣe é rí fín. Okay, gẹ́gẹ́ bí ẹni tí ó sọ̀rọ̀ yìí tọkọ, ó ní tí àjèjì bá ti instigate wọn against ọ̀gá wọn, gbogbo àwọn nǹkan yìí ló máa bí àwọn ọ̀rọ̀ míì tí ó máa padà jáde nípa pé Aláàfin ló dé Ṣọ̀ún ládé, ló dé Olúbàdàn ládé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ jáde lórí ẹ̀, kìí ṣe lórí eléyìí ni ó ti jáde ni, torí pé bẹ́yẹ bá ṣe fò láṣẹ sọ̀kọ ẹ̀, bọ́mọ bá ṣe rìn láṣẹ sànẹ́ ẹ̀, bọ́rọ̀ bá ṣe wá láṣẹ sọ. Ká mọ̀ dá lúrúpọ̀ mọ́ sàpà. Ẹ mọ̀ mí pé ètò bí ọmọ yan gan ni mo ṣe nǹkan tèmi, tó yẹ jẹ́ pé bá a bá fi táìtù sí ẹ ti mọ̀ pé n tá a fi ibẹ̀ lè bá. Ọ̀rọ̀ ń bọ̀ lórí àwọn ọ̀rọ̀ táwọn ẹni sọ, wọ́n fún wọn lésì specially, mo fún wọn lésì collectively lélẹ́yìí. Àkàndá ọ̀rọ̀ Awíkonko, Àjàó ọ̀rọ̀ Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀. Àwọn ọmọ Ọ̀yọ́ tàbí àwọn tí wọ́n pera wọn lọ́mọ Ọ̀yọ́, ẹ bá ń béèrè lọ́wọ́ wọn. Mo rí gbogbo ibi tán ti ṣépè fún mi o, mo rí gbogbo ibi tán ti ń bú mi, tán ti ń sọ oríṣiríṣi nípa mi nǹkan. Àwọn tán láwọn ń wádìí nípa mi, tán bá rídìí nípa mi, ní tí wọ́n ó fi ṣe mi tí mọ́. So mo rí gbogbo nǹkan tí wọ́n ń ṣe, gbogbo agbára tán ń sà, gbogbo ipá tán ń sà. Ṣùgbọ́n ẹ bá ń wí fún wọn, ẹ bá ń béèrè lọ́wọ́ wọn wípé iná tí wọ́n ń dá yìí, ṣé wọ́n ní tí wọ́n ó fi sun kí wọ́n má bàa fi sunra wọn? Omi ìjà tán fẹ́ gbé kaná yìí, sára ń ro wọ́n fẹ́ fi mọ́ra ni, àbọ̀n fẹ́ fi po tí, àbọ̀n fẹ́ fi po kọ́, àbọ̀n fẹ́ fi tẹ̀bà, àbọ̀n fẹ́ fi rùmọ̀là. Ẹ bá ń béèrè lọ́wọ́ wọn. Dáná ogun dáná ọ̀tẹ̀ kìí ṣe náà rẹ̀, iná ogun tí wọ́n wá ń dá yìí
ṣé wọ́n rẹ́dì láti yá n tí wọ́n bẹ̀rẹ̀ yìí ṣé wọ́n ó lè parí ẹ̀ ìbéèrè tí mo kàn fẹ́ kẹ́ bá ń béèrè lọ wọn nu lẹ́yìn ẹ̀ ilé tó kù ẹ fílẹ̀ fọ́lọ́ ẹ já fílẹ̀ fọ́lọ́hún torí pé kò sẹ́ni tó ní déédéé bí ọlọ́run ọba mi ń ṣe báyìí lọ́la ń ṣe báyìí lọ́túnla èmi ń bẹ ní o ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ ní o ká má sọ pé báyìí láṣẹ mọ́ ẹ̀já kàn mọ́ ká mọ́ tó bọ̀ bá ṣe ń tó bọ̀ ká mọ́ bá bọ̀ bá ṣe ń bá bọ̀. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fi dílé àbíkẹ́ fi dílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan ẹ̀wà kan fi dílé àbíkẹ́ fi dílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.